ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ìjìyà tó bá tọ́ sí agbésùnmọ̀mí la máa fún sójà tó bá ń dúró de àṣẹ kó tó pa wọ́n. Mínísítà fétò ààbò yànnàná ọ̀rọ̀. Tí wọ́n bá ti rán ọ lọ síbi iṣẹ́, má ṣe dúró de ẹnikẹ́ni láti yìnbọn mọ́ agbésùnmọ̀mí tàbí agbébọn tó bá rí. Ẹnikẹ́ni tó bá kọ̀ láti pa agbésùnmọ̀mí tàbí àwọn agbébọn tó ní òun dúró de àṣẹ, a máa ṣe òun náà bíi báńdíìtì ni. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, Ọ̀gágun Christopher Musa ló sọ̀rọ̀ yìí fáwọn ológun ní ìpínlẹ̀ Sokoto lọ́jọ́rú. Ọ̀gágun Musa sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ń pín àwọn ọkọ̀ akọ́tàmì fáwọn ẹ̀ka aláàbò ní ìpínlẹ̀ náà láti máa ran ètò ààbò lọ́wọ́. Mo fẹ́ tún sọ fún gbogbo ọmọ ológun pátá, bí wọ́n bá ti lè rán yín jáde síbìkan láti ṣiṣẹ́, ẹ má ṣètú dúró de àṣẹ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni mọ́ láti yìnbọn mọ́ báńdíìtì tàbí àwọn agbébọn o. Bẹ́ẹ̀ ni mínísítà náà ṣàlàyé pẹ̀lú àfikún pé ojúṣe àwọn ológun ni láti kojú àwọn agbésùnmọ̀mí bí wọ́n bá rí wọn. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ Ọ̀gágun Christopher Musa níbi tí wọ́n ti ń pín àwọn nǹkan ìrànwọ́ ogun náà, ó ṣàlàyé pé ojúṣe agbófinró ni láti tètè mú báńdíìtì balẹ̀, kì í ṣe pé kí wọ́n dúró tí àwọn ẹni ibi náà yóò fi pa ọmọ ogun. Ó fi kún pé owó aráàlú ni ìjọba fi ra àwọn nǹkan ìwúlò ogun tí wọ́n ń pín fáwọn ẹ̀ka ní ìpínlẹ̀ Sokoto láti fi dáàbò bo aráàlú. Ó ní ìjọba rà wọ́n láti fi rí i pé ọkàn aráàlú balẹ̀ ni. Ọ̀gágun Musa sọ pé ìdí nìyẹn tí àwọn ológun fi gbọdọ̀ tètè mú ẹni tó bá fẹ́ dá wàhálà sílẹ̀ lágbègbè rẹ̀ balẹ̀ níbikíbi tí wọ́n bá ti rí wọn. Ó wá fi kún àlàyé náà pé bí wọ́n bá ti ń tẹ̀lé àṣẹ pípa agbésùnmọ̀mí yìí, kí wọ́n máa fi ti ọmọlúàbí àti ọgbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ kún. Ọ̀gágun Musa náà sọ pé ìbọn yínyìn àti ìjà pẹ̀lú agbébọn nìkan kò tó o, bí kò ṣe pé wọ́n rí i pé wọ́n ṣí àṣẹ náà lò. Ó ní kí wọ́n má ṣe da ojú ìbọn kọ aráàlú tí kò ṣe o. Bákan náà ló pè fún àjọṣepọ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn èèyàn agbègbè ìbílẹ̀. Ó ní kí aráàlú tètè máa ta àwọn agbófinró lólobó lórí ohun ìfura tí wọ́n bá kẹ́fín. Ọ̀gágun náà fi àwọn olùgbé ìpínlẹ̀ Sokoto àtàwọn ọmọ Nàìjíríà lápapọ̀ lọ́kàn balẹ̀. Ó ní ìjọba àpapọ̀ kò yẹsẹ̀ nínú ìpèsè ààbò, nínáwó lórí irinṣẹ́ ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ààbò tó péye ní Nàìjíríà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àárín sí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.